Tani Bismillahirrahmanirrahim. Zaki kùkùté olóyin. How market? Zaki kùkùté olóyin, kùkùté olóyin. Subhanallah. Wallahi, nígbà tí mo parí fídíò, I was so scared. Mo pa kí ló ń ṣẹlẹ̀? Taile. Ṣé wèrè tí ń lo social media ni? I was so scared, wallahi, sincerely speaking. As in, because kí èèyàn rí báyìí, aṣọ fẹ́ bó èbú ni. Lẹ́yìn tó rí báyìí, for God's sake. Ìyẹn ti ẹ̀ ń wo rẹ̀ kó tó ṣe nǹkan ni. Lọ́jà. Ọ̀gá rẹ̀ Alganuzi. Ọ̀gá rẹ̀ Alfajago Alifuifu. Ó sọ fún yín pé àṣírí yín ò lè bò. Àṣírí yín ò lè bò. Èmi ní interest nínú àṣírí tó tú o. Because ó dà pé ó possible kó padà make sense. Because èyí tó fi wọlé yẹn, àyà mi jásẹ̀. Bọ̀ ó yá ajá máa gbá àṣírí yẹn jà ó ṣe. Látòní tó ti bẹ̀rẹ̀ sí ní tú yìí, gbogbo èèyàn ni wọ́n ti padà ráṣírí yín tán yányán. Ẹ̀yin lẹ tòrò pé ẹ lè ta lọ́rin torí orí ara yín, torí òṣì tí ń bá yín jà tẹ́ ń bẹ̀rù. Òṣì ó wá wọ ẹnu tó ti wọ́ rẹ̀ rí tẹ́lẹ̀, ó tún wá double wọ́. Why tó rí báyìí? Ìwọ tó rí rádaràda báyìí, ìwọ náà ń búyàn lólóṣì. Wàhálà ó dẹ̀ wá mọ òṣì yẹn pé ó máa ń pẹ́ sórí tó lóṣì tó ẹni tó wà òkè tó wá fẹ́ pé òṣì ó máa ní òṣì. But ẹni tó jẹ́ pé ìyá ń jẹ tó pé olóṣì gangan ni òṣì wéé pín ẹ ló máa pè. Meanwhile, àwọn tó ń bú yìí gan sef àti Azakinu àti Alifulani ni wọ́n wà òkè ẹjọ́ ẹ lọ. Ẹ wá lọ lè gbowó, ẹ lọ lè gbàbọ̀dè. Ẹ wá ń sọ. Gbowó Azao lọ́wọ́ Tani níbo náà ti gbowó? Àmọ́ àwọn tó gbowó bọ̀ máa sọ lọ́nà mo fẹ́ gbọ́ bí wàá sọ. Ìwọ náà lọ kọ́kọ́ bẹ̀rẹ̀, á wá fídíò yẹn jáde, á gbé jáde fún gbogbo àwọn èèyàn. Ìwọ lọ kọ́kọ́ sọ pé ẹ sọ ìjà yìí di àdàbí àti màrìkàzí ni. Ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ sí ní tú ọ láṣìírí àti wo àtọ̀gá rẹ̀, ọmọ kan mo sọ ń jò ní. Mo sọ fún ọ ìwọ àti gbogbo eye èèyàn tó bá tún kù tó ń kọdí lọrin látàrí kí wọ́n má lè rí ṣèkíyù ṣètọ́n ṣítù ká má rí mú. Ṣé ká má tanra wa? Láàrín tá a bá gbé wọlé ẹ̀sìn, tá a gbé àfa Saidi sílẹ̀ ẹ̀sìn. Ìtumọ̀ ṣèkíyù lórí ibú àbí? Tí wọ́n bá gbé 100 ìpè ká wá vote ìpè èwo ló lórí ibú èwo ló jó lórí ibú nínú àwọn méjèèjì, ìwọ làwọn máa náwó sí. Wáyé tó jẹ́ pé ìtẹ́yẹ kì í da iná ni ẹnu yóò kì í da. Ó bóyá fi láwọ́ gbẹnu sọ̀rọ̀ ó escape dìdìrín ni. Wàhálà ó wà obvious pé bọ̀bọ̀ yẹ escape dìdìrín nígbà tó kéré jù báyìí ló máa dàtọ́. Ó ṣe ń control ara ẹ̀ ó bẹ́ẹ̀ ṣe wọ́n ta Ìlọrin fún Tani. Adèmọ̀ àwọn tó gbó lórí ọ̀rọ̀ yìí o. Ó yá máa sọ lọ́nà bí àti ẹ̀sùn tọ̀. Gbogbo yín ẹ̀ṣẹ̀ sí ni. Ẹ̀sìn yín sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀sìn yín sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tí ò dá bí òṣì. Ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni gbogbo ẹ̀ṣin wá fìtì ẹlẹ́nu báyìí. Ó fìtì ẹ̀gàn ẹnu ẹ̀ tún wá ń wọ́ sí. Sọ ti rí báyìí gbogbo àwọn ọmọ àdàbí gidi àwa ọmọ àdàbí tòótọ́ gbogbo kálukú ti sọ fún wọn ti ń fún ọ lésì. Pé ọ̀lásọ lérí ìkọ́ ọ̀ní tẹ́ràn jẹ nítorí ọmọ ṣe bálabàlá nu. Àmọ́ àwa ní kí ọ kọ̀ntínú báyìí kọ rò pọ̀ mọ̀ fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yí àwọn bàbá wa. Gbogbo bí ẹ̀bùn mọ́lá àṣírí yóò tú pátápátá. Àyàfi tó bá já. Àṣírí wo ló fẹ́ tú báyìí? Because ó gbala mọ̀ pé Bariga, Sakama àtàwọn tó kù nínú àwọn òfò lọ́rin yẹn àwọn náà gba hajj àtowó torí sáré ṣètò. Pé dáadáa tó bá yá pé lérí dáadáa lẹ fi ṣe ni. Orí dáadáa náà fi ṣe ìwọ náà tẹ̀dá tó fi àdàbí sí i. Tẹ̀yìngbà tó dẹ̀ wá dé ọkàn wọn kó àìtó fi wá ń dájọ́ wọn tó wá ń la ogbó ẹnu gbàgbà. Gbogbo wàhálà tó lọ wọ́n bú kínní ni wọ́n bú kínní kan ni ẹ̀yin lẹ sọ pé ẹ sọ dìjà àdàbí àti màrìkàzí. Ó dùn mí ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ lè tẹnu bá àwọn àgbàlagbà má dánwò má bú àwọn àgbàlagbà tòótọ́ o yóò lẹ́yìn fún ọ o. Ọlọ́run ò ní ṣe mí ní ẹni tí ó máa bú àwọn àgbàlagbà, kò ní ṣe àwọn ọmọ mi bẹ́ẹ̀ torí pé láwọn àgbàlagbà ń lé. Àmọ́ Alifujago Alifaifu Alganuzi ọ̀gá Zaki òní oyin. Ọlọ́mọjà
wọ́n á jà bágọ̀ lọ́mọ ẹ wí subhanallah ẹ gba fóònù lọ́wọ́ ẹ ilé máa owó tí make sense látàárọ̀ sọ̀rọ̀ náà yá sọ̀rọ̀. ọ̀gá àgùgù tí ó lóyin. gbogbo ẹni tó fi hàn ṣe àwọn méjì tó fi èèyàn fún ẹjọ́ ẹ lọ. ní ìdárò pé yóò tún di wàhálà ó tún máa pariwo ni kò ní ṣẹlẹ̀ fa kálukú yóò máa dá ọkọ̀ bàbá rẹ̀ jẹ́ ni kálukú kò ní ti ìjọ kankan kó wá rò pé ìjọ kankan ni ó fẹ̀yìn gba ẹgbà fóun àbí yóò wà lọ lè mú ọkọ̀ bàbá oníbàbá wọ́n mọ̀ wá fi bú bàbá oníbàbá tẹ́ nígbà tó yẹ pẹ́ ẹ̀ àṣírí tó ló ti tún kọ́ járe àṣírí yẹn náà ó sọ ilé ti yára jàre kó sì.